lọ́jọ́ kan ò ìrẹ́ ayọ̀ wá dé. ẹ lọ́jọ́ kan ò ìrẹ́ ayọ̀ wá dé. olórin kan ló kọrin bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. ó ní lọ́jọ́ kan ilé ayọ̀ wọn á dé. àwa náà sì máa ń sọ tẹ́lẹ̀ pé ọjọ́ kan ìrẹ́ ayọ̀ wá ò dé. kí ni ìrẹ́ ayọ̀ ó ti dé báyìí. òun ni bá a ṣe bọ́ lóko ẹrú pípé tá a kú lábẹ́ ìṣìrú àwọn karambani bẹ́ẹ̀ ni àwọn amúnisìn. lónìí mo láyọ̀ láti sọ fún yín gbogbo ẹ̀yin ìran mi pátápátá pé gbogbo kàkà làlà kókó fẹ̀fẹ̀ kìtàkìtà bàbá wa pòfẹ́sọ̀ Banji Akintoye ó ti ṣèso. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ kọ́kọ́ máa ṣe gbòsà fún pòfẹ́sọ̀ Banji Akintoye kẹ wá ṣe gbòsà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ tún máa ṣe gbòsà bákan náà fún gbogbo àwọn sẹ́nétọ̀ àwọn àtúnwọ̀n jọ ń ṣèjọba torí pé akíkanjú kan ò lè dógun jẹ́ àtìlẹ́yìn lọ́pọ̀. ṣé ẹ mọ̀ wípé ọjọ́ ti pẹ́ táwa Yorùbá ti ń pariwo pé tó ẹ dákun ẹ ya epo kúrò nínú àlùkámà ẹ dákun ẹ ya àlùkámà kúrò nínú epo ẹ jẹ́ kólúkálùkù ó pín in lọ́tọ̀ọ̀tọ̀ kìí ṣe ní kìí ṣàná ọjọ́ ti pẹ́ gan-an láti gbà táwọn bàbá wa ti wà ìjọ ń tè bí ọ̀rọ̀ àwọn ọmọ ìgboro àmọ́ lọ́sẹ̀ yìí lásìkò tá a wà yìí mo láyọ̀ láti sọ fún yín gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ báyìí ẹ̀gbà tí mo rí ìròyìn mo ní eléyìí ń bẹ̀lẹ̀ ní òsì nǹkan. Tinubu ń ṣe bẹbẹ lóòótọ́ lórí ìran Yorùbá lẹ ní òsì nǹkan wọn ò kú gbowó lọ́wọ́ ẹ̀ àmọ́ tí ìyẹn bá ṣe dáadáa ẹjẹ́ á ṣe pẹ̀lú ìgbésẹ̀ ẹjẹ́ àyìn pàápàá jùlọ lórí ìgbésẹ̀ tí bàbá wa pòfẹ́sọ̀ Banji Akintoye tí wọ́n ń gbé àtàwọn àgbààgbà ìran Yorùbá kan tí wọ́n ní làákàyè àwọn ọba tó dáa tí wọ́n mọ̀ wípé ipò tá a wà yìí ọ̀tẹ̀ wa lọ́rùn ipò tí ìran Yorùbá wà yìí àwọn ọ̀fẹ́ tí wọ́n wá ń gbé ìgbésẹ̀ gbà ọ̀gbẹ́ni bí ọba ṣe gbà lọ́gbà bó bá ṣe máa rí ló máa rí ọgbọ́dọ̀ yà wá ọgbọ́n wo lọ́wọ́ àdá ìyẹn ni ò fẹ́ yé àwọn kan àmọ́ mo lè sọ fún yín báyìí pé Tinubu ti ṣe bẹbẹ ọ wo eléyìí mú kí inú ọ máa bí wọn ni wọ́n sáré gbàlàgbàlà wọ́n wá ti gbàgbé wípé bínúbínú lè máa bínú ṣọ̀tẹ̀ṣọ̀tẹ̀ lè máa ṣọ̀tẹ̀ ohun tó ti lọ ọkọ̀ tó lọ náà lẹ̀ ń ṣẹ́wọ́ sí. bẹ́ẹ̀ ni Tinubu ti ṣe bẹbẹ kódà ó ti kéde àkókò tí ó bẹ̀rẹ̀ àwọn kan ní bóyá 2027 kò ní di 2027 bẹ́ẹ̀ bá fẹ́ pẹ́ ẹ káàbọ̀ ẹ máa bá mi ṣí ẹ dákun ẹ wò ẹ kí kólúkúlùkù àwọn ọmọ Yorùbá máa wá rìn tùfura báyìí kí ni ìdí àti túmọ̀ òun ni pé àti ta wọ́n lọ́fà àti ṣá wọn lọ́gbẹ́ torí pé ìhun tá à ń fẹ́ wípé kó ṣẹlẹ̀ yìí pé a fẹ́ orílẹ̀-èdè tiwa ó ti ń bọ̀ báyìí ẹ gbọ́ wọ́n gbé yín débẹ̀ ẹ̀yẹn farabalẹ̀ ẹ wá gbọ́ bó ṣe lọ gangan ẹ wá gbọ́ àkàwé àti àlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed máa tó gbé pé láàárín ìgbà yẹn sí ìgbà báyìí àmọ́ báyìí là á ṣe o ibẹ̀ ni mò ń lọ báyìí àwọn ìgbésẹ̀ tó kọ́kọ́ gbèrè ṣùgbọ́n from the reliable source tó sì jẹ́ legit ìgbésẹ̀ báyìí jẹ́ mọ̀ pé wọ́n ní ìtọ̀sẹ̀ ló nílùú Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni gbogbo ọ̀lú náà ló ní ìtọ̀sẹ̀ nígbà tètè kọ́ ṣe kí náà pé ọlọ́run dá àrùn wáyé step by step lọ́lọ́run dá ayé lákòótán ẹ kú ìsinmi gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ń gbé yín débẹ̀ Tinubu ti mú ọjọ́ kan gbòógì wípé ọjọ́ yìí lòun ó bẹ̀rẹ̀ nǹkan kan pé tá a pín bẹ̀rẹ̀ sí ní pín orílẹ̀-èdè Nàìjíríà sí wẹ́wẹ́ àfọ̀ tútú yẹnyẹn ọjọ́ wo lọ́sọ̀ọ́ òun rèé níbí yìí ẹ wò ó ti jáde nínú ìwé ìròyìn bí mo ṣe rí ìwé ìròyìn yìí mo ní tó eléyìí ń bẹ̀lẹ̀ ní òsì nǹkan kí náà ni mò ń wò tí wọ́n jẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ wa gbọ́
àwọn ọmọ Yorùbá mo ṣe ní sáré mu wá kẹ́ẹ̀rẹ́ bá má sọ pé o ti gbélé yìí rí o ò tí ì gbélé yìí ó ti jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ gbọ́ bí wọ́n ṣe sọ Nigeria Tinubu Akintoye the voice of Nigeria by October 1st Nigeria going to divide into 6 geopolitical zones and it will become official by October 1st 2026 ẹ̀gbọ́n wọ́n ní yóò di officially open aṣọ la fi ń bò tẹ́lẹ̀ báwo ló ṣe máa wá jẹ́ a máa wá create àwọn state kún ẹ farabalẹ̀ nínú èyí tó jẹ́ pé àwọn state bíi Ìbàdàn Kwara yóò wà ń bẹ̀ ẹnìkan ní báwo ló jẹ́ farabalẹ̀ ẹ gbọ́ dáadáa ẹ bá ń farabalẹ̀ rí pé ẹ bá mi wo fídíò yìí dísàlẹ̀ ẹ bá mi wò tán pátápátá torí pé kò ní gùn wọn ò ní jẹ́ ogun rárá pàápàá update ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ yìí bọ̀ tẹ́lẹ̀ tá a ti sọ fún yín rí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a sọ yìí ó ti wá kọjá sí last reading ṣé mọ̀ pé nígbà kan rí àṣàtì náà bá ṣe ń sọ̀rọ̀ sọ́rí àwọn kinní yìí pọ̀ jù wá lọ bẹ́ẹ̀ ni ibi táwa ti jẹ́ 6 àwọn lè jẹ́ 14 ibi tí àwa ti jẹ́ tí local government wa ti jẹ́ 20 àwọn tí local government wọ́n lè lọ bí 40 ṣé wọn pé gbogbo ohun àmúṣọlá wa ni wọ́n ti gbẹ́sẹ̀ lé tí wọ́n ti fi ń ṣayé tí wọ́n táwọn fi ń ṣàìranidin ọ̀ká ti fún báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ òun rèé as of October 1st 2026 Nigeria geopolitical zone will become officially and constitutional organs of government. That means that there will be 4 tiers of administration in Nigeria: federal, zone, and local government. ṣé ẹ gbọ́ now ẹnìkan máa wá béèrè lọ́wọ́ mi pé kí nìyí fẹ́ ṣe pẹ̀lú lílọ àwa ọmọ Yorùbá ẹ lọ ka ìtàn àwọn orílẹ̀-èdè tí wọ́n ti pín Somalia ni o àwọn dàgbà àwọn Somalia ajá àwọn orílẹ̀-èdè tí wọ́n ti pín nígbà tí wọ́n ní United States ebi àwọn ìlú kan ló sopọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ẹ̀hún mọ̀tàn dáadáa ẹ má bínú àmọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ẹ máa gbọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ rèé o léyìí tó jẹ́ pé Tinubu boldly take it decision tí tó take yìí ìjọba kankan ò gbérí láti 1966 lẹ́yìn ìgbà tí wọ́n ti council regional government táwọn ìjọba ológun ti bẹ̀rẹ̀ sí ní gbàjọba tá a fi wá tún gbà ní 1999 ẹgbẹ́ bó ṣe lọ torí ìjọba àsìkò chair of administration Nigeria federal okay Nigeria will zone 6 geopolitical zones with each being made up of 7 states. Our constitution will prohibit the creation of any more state after that 42. ẹ máa gbọ́ o wọ́n là máa ní 42 states now. That means wípé Nàìjíríà yóò ní 36 la wà tẹ́lẹ̀ wọ́n máa wá create mọ́ state sí that means wọ́n create 6 sí now nínú ọ̀rọ̀ tí bàbá wa Professor Banji Akintoye máa ń sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n a máa sọ pé tí ìgbà tẹ́ ń pín kínní yìí bí oríkì àwọn ìlú kan Ìyẹ̀rú Ọlọ́fàmọjọ ọmọ pínre láàrin ń pín kínní yẹ láàrin ìkan tó jù kan ní máa ń fàjà níbi tá a bá dé yìí ìkan ò ní jù kàn mọ́ a máa pín lọ́tọ̀ọ̀tọ̀
ní mẹ́rin méje ló máa wà. Definitely Haúsá máa dá wà, Fúlàní máa ní state méje, Haúsá ní méje, ó di mélòó? 14. Niger Delta ó ní méje, àwọn Ìgbò ó ní méje, ó di 28. àwọn Middle Belt ó ní méje, then Yorùbá máa wà méje. Léyìí tó possible kó jẹ́ Kwara ni wọ́n mú mọ́ wa, tàbí kí wọ́n yọ ìlú Ìbàdàn state. Lórí ọ̀rọ̀ bàbá wa, bàbá Aládọjà, ọba tìlú Ìbàdàn, ṣé mọ̀ pé bàbá yìí náà ò sinmi wípé tó ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbòmìnira, bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ create mọ́ wa. Àní gbogbo ilẹ̀ Yorùbá ìlú tó tóbi jù òun ni Ìbàdàn lóòótọ́, lẹ́yìn ẹ̀ ní ká mú ìpínlẹ̀ Èkó, bàbá wa kó mẹ́ ká bọ́ sí Ògùn. So ìtọ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ bá a máa gbé ni, ẹ máa bá mi ṣe pòsà, ẹ máa bá mi ṣe ẹ gbọ́ bó ṣe lọ o. Nigeria will have 6 political zones, each being made of 7. Okay. As part of this restructure, we will abolish the federal allocation regime and replace it with resources control, under which state will remain the federation unit. Yes. Kí lẹ mean? Gbogbo owó wa tí wọ́n máa ń kó lọ sí Àbújá, wọ́n láwọn ẹ̀ mutí, àwa mutí, àwọn ń gbowó wa sápò. Wọ́n ní àwọn kì í mu sìgá, ànẹ́bí kọ́. Revenue tí àwọn companies sìgá tó wá dálẹ̀ tí wọ́n ń gbà lọ́wọ́ tiwa, wọ́n kó lọ sọ́hùn. Àbí wọ́n ná àwọn kì í ṣe ṣìnà, àwọn kì í lọ sí hòtẹ́ẹ̀lì. Revenue tí àwa ń generate nínú hòtẹ́ẹ̀lì wa ń bí, wọ́n kó lọ sọ́hùn fún àwọn. Now tell me, ṣé nǹkan kan náà ni wá? Now Tinubu máa ihun tá a fẹ́ ṣe báyìí ń sìn nìyẹn, wípé tó àwa mú revenue wa àápín state gẹ́gẹ́ bí àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bí wọ́n ṣe ń gbà yẹn, tí wọ́n fi kọ́ àwọn ilé bíi Western House, Cocoa House nìbàdàn, tí wọ́n fi ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀, tí wọ́n fi ní University of Lagos, tí wọ́n fi ní orthopedic hospital lábẹ́òkúta tí ṣe àrò, àtàwọn tí wọ́n fi ní NTA, the first television station in Africa. Couple with wípé a tún wá ní state police, ìyẹn tẹ̀ tí ń bẹ̀rẹ̀ báyìí. So gbogbo resources wa, gbogbo nǹkan wa tí wọ́n kó, tí wọ́n á ní ratio kìíní kan náà fi pín. Nígbà wọ́n bá ti dá Àbújá, Lagos State ti pa 10,000, ó kó lọ Àbújá. Nígbà wọ́n bá máa fún Lagos State ní change padà, wọ́n á ní nígbà wọ́n pín 1,000. Òṣìṣẹ́ wà lóòrùn, àjọ máa náwó wà ń bòjì. Allow state, my brother wants to be federal unit. Revenue distribution will be as follow: state 50%, federal account 20%, geopolitical zone 15%, national trust fund 15%. We shall gradually migrate toward this to achieve the targeted goal by 2040. They play. Ṣé bẹ́ẹ̀ rí? Tó bá ti dà báyìí, gbogbo àwọn tí ń para wọn nítorí pé wọ́n lọ Àbújá, àwọn ò ní lè lọ mọ́. Ṣèbí nítorí pé àwọn kò resources ìwà àdáálẹ̀ ni. Àyẹ̀wò àwọn ibi tí Ọlọ́run ti ṣe, àwọn tí wọ́n lọ náà ni wọ́n fọwọ́ sí o. Every year, the chairman of geopolitical zone will rotate among the 6 geopoliticals within it. A chief executive will be appointed to manage what will be civil servant structures. Sọ́tán, gbogbo nǹkan yìí á bẹ̀rẹ̀ sí ní yan ni. Tabatẹ̀ máa dìbò, zone wa láti dìbò, àríjàn wa láti máa dìbò. Iye ẹgbẹ́ tá a bá máa ní, ibẹ̀ láti arrange ẹ̀. Owó tá a bá pa, ẹni tó jẹ́ kíní wa ní region wa, òun ni ó kó àwọn ó mú 50 nínú 100%, a bá gba 10,000, àwọn ó mú 5,000, a fi 20 jáde sí federal, a fún àwọn yòókù ní 50-50, 15-15. Now ta ni yóò sáré lọ sí federal?
ta ni ó sáré sí. Ultimate authority for the government governing of each geopolitical zone rests with the committee of governors. There will be also a committee of commissioners to deal with matters such as education, health, housing, transport, securities. Commissioner la máa ní. Òun ní ìsìn ló ń ṣẹlẹ̀ ní Èkìtì, ló ń ṣẹlẹ̀ l'Oǹdó, ló ń ṣẹlẹ̀ l'Ọ́ṣun tí wọ́n fẹ́ dìbò yìí, tí wọ́n ń para wọn kò ní sí yẹn mọ́. Kí ló fẹ́ pààyàn sígbà tí ò síbò tó dì? Kí ló fẹ́ pààyàn fún? Gbogbo àwọn tó sá lọ ìlú òyìnbó tí ìlú òyìnbó ò gbè, tí wọ́n lò wọ́n jìbìtì tí wọ́n sá wá sílé, tí wọ́n sáré wá dìbò, wọ́n ti mọ̀ pé ibẹ̀ ni owó wà, tí wọ́n sáré darapọ̀ mọ́ ẹgbẹ́ kan láàárín ọdún mẹ́ta, wọ́n sáré lọ bí báyìí gbowó, àwọn bàbá ẹgbẹ́ tí wọ́n ti fowó dí wọn lẹ́nu, ẹ̀yin bàbá ẹgbẹ́ gbà ẹ̀yin bàbá àṣàlẹ̀ tí wọ́n sọ pé òun lọ́kàn òun ní ó ṣe gómìnà, òun ní lọ rẹ́pù, òun ní lọ sẹ́nẹ̀tì, mọ̀ pé wọ́n ti gbó ó ti sá wá láti ìlú ìmọ̀ experience ẹgbàgà ní